A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Orílẹ̀-èdè United Arab Emirates UAE ni a gbọ́ wípé wọ́n ti ṣe ìrànlọ́wọ́ fún ìjọba àpapọ̀ láti fi dá sí ìjàmbá ẹ̀kún omi tó ń wáyé káàkiri orílẹ̀-èdè. Adarí ẹ̀ka ìròyìn fún àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀-èdè NEMA, Manzo Ezekiel sọ nínú àtẹ̀jáde òní ọjọ́ Ajé wípé aṣojú UAE Salem Al-Shami ni yóò yọ̀ǹda àwọn nǹkan amáyédẹrùn relief materials tí ààrẹ UAE Sheikh Mohammed Al Nahyan fi ránṣẹ́ gẹ́gẹ́ bí ìdásí láti ọ̀dọ̀ wọn fún àtìlẹ́yìn àwọn tí ìjàmbá ẹ̀kún omi dé bá. Ezekiel ní àwọn ọ̀gá-lọ́gàá ní NEMA, iléeṣẹ́ aṣojú ìjọba ní ilẹ̀ òkèèrè àti iléeṣẹ́ NSA ni wọ́n wà níbi wọ́n ti gba nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí aṣojú ìjọba tí wọ́n sì fi ìmoore wọn hàn sí orílẹ̀-èdè UAE. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni ránṣẹ́ sí àwọn Mùsùlùmí Nàìjíríà fún ayẹyẹ Maulud Nabi ọdún yìí tí í ṣe ọjọ́ ìbí Ànábì Muhammad, kí ìkẹ́ àti ìgẹ́ máa bá a. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ agbẹnusọ Báyọ̀ Ọ̀nànúgà ni ààrẹ ti rọ àwọn Mùsùlùmí kí wọ́n fi àsìkò yìí ṣe ìrántí ìgbé ayé àpẹẹrẹ rere tí Ànábì fi sílẹ̀ tí ó kún fún ìwà mímọ́, àmúmọ́ra, ìfẹ́ àti àánú. Ààrẹ rọ gbogbo Mùsùlùmí kí wọ́n fi àsìkò ìsinmi yìí gbàdúrà fún orílẹ̀-èdè kí wọ́n sì fi ìfẹ́ àti àánú hàn sí ọmọlàkejì. Bákan náà ni agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Abbas Tajudeen náà fi ìkíni kú oríire ránṣẹ́ nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Musa Abdullahi Quraishi, bí ó ti ké sí àwọn Mùsùlùmí kí wọ́n gbàdúrà fún orílẹ̀-èdè ní gbogbo ẹ̀ka bẹ̀rẹ̀ láti ìṣèlú, ẹ̀sìn àti àwọn adarí. Lára àwọn tí ó tún fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láti rí Igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ Barau Jibrin, gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak, gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed, gómìnà ìpínlẹ̀ Gombe Muhammadu Inuwa Yahaya, ẹgbẹ́ àwọn gómìnà ní ẹkùn àríwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Lánàá ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ba ìmọ̀ àwọn jàǹdùkú kan jẹ́ tí wọ́n fẹ́ ṣe ìkọlù sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìjọba ìbílẹ̀ Njaba ìlú Umuahia. Agbẹnusọ ikọ̀ ọlọ́pàá Henry Okoye ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní. Ó ní 3 nínú àwọn jàǹdùkú yìí ni wọ́n mú balẹ̀. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé àwọn jàǹdùkú tí wọ́n dé sí àgọ́ ọlọ́pàá pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV 3 bẹ̀rẹ̀ sí yìnbọn sókè lákọlákọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá. Lọ́gán ni àwọn ọlọ́pàá tí wọ́n bá lákọ náà bẹ̀rẹ̀ sí dára padà pẹ̀lú ìfijúrinjú ìbọn kí wọ́n tó rí 3 nínú wọn mú balẹ̀. Àwọn yòókù ya wọ inú igbó pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn lára. Lára àwọn ohun ìjà olóró tí wọ́n rí gbà ní ọwọ́ wọn ni General Purpose Machine Gun kan, AK-47 rifle kan àti ọkọ̀ 3 Toyota Lexus 470, Mercedes GLK àti Toyota Venza. Okoye tẹ̀síwájú wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ pẹ̀lú ikọ̀ tí kọmíṣánná ọlọ́pàá Aboki Danjuma darí láti rí wípé ọwọ́ tó gbogbo àwọn tí ó sá lọ kí wọ́n sì fi wọ́n jófin. Kọmíṣánná wá gbóríyìn fún ikọ̀ ọlọ́pàá lórí ìwà akíkanjú wọn bí ó ti fi dá ará ìlú lójú àfojúsùn wọn lórí ààbò ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Bíṣọ̀bù ìjọ Àgùdà ìpínlẹ̀ Sokoto Matthew Hasan Kukah ti ṣàlàyé wípé wọn kò lè fi tipátipá mú olùdíje láti bu ọwọ́ lu ìwé àlàáfíà Peace Accord síwájú ìdìbò gómìnà ìpínlẹ̀ Edo fún ọdún 2024. Ìròyìn jábọ̀ wípé bíbu ọwọ́ lu ìwé àlàáfíà wáyé látàrí ìgbìmọ̀ National Peace Committee tí adarí ológun ìjẹta Abdulsalami Abubakar ń darí láti fi dènà fàákájà tí ó lè fẹ́ wáyé nígbà ìbò. Ẹgbẹ́ òṣèlú PDP kọ̀ láti bu ọwọ́ lu ìwé yìí síwájú ìdìbò, ìgbésẹ̀ tí wọ́n ti sọ di àṣà láti bí ọdún 10. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí lánàá níbi ìpàdé ìdìbò tí ó wáyé ní ìlú Benin, ni Bishop Kukah tí ó wà lára ìgbìmọ̀ National Peace Committee sọ wípé ìgbìmọ̀ kò lè fi tipátipá mú ẹni tí kò bá nífẹ̀ẹ́ àti bu ọwọ́ lu ìwé àlàáfíà, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kíkọ̀ tí ẹgbẹ́ òṣèlú PDP kọ̀ láti bu ọwọ́ lu ìwé àdéhùn ṣe àpẹẹrẹ ohun burúkú fún orílẹ̀-èdè.
Kúkà ní ààrẹ Bọ́lá Tinubu náà kọ̀ láti bu ọwọ́ lu ìwé àdéhùn nígbà ìpolongo ìbò ààrẹ. Ó ní ìgbésẹ̀ yìí kò sí nínú òfin, ìwà ọmọlúwàbí lásán ni. Fún ìdí èyí, wọn kò lè fi tipátipá mú ẹnikẹ́ni láti fẹ́ràn ọmọlàkejì rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ nínú ìdìbò ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ti fèsì sí iléeṣẹ́ ààrẹ lórí bí wọ́n ṣe fi wé olùdíje du ipò ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump níbi ìdíje ọ̀rọ̀ tí ó wáyé lọ́sẹ̀ tí ó kọjá. Obi ní òfo ni gbogbo ìgbìyànjú wọn àti ṣe àfihàn òun gẹ́gẹ́ bí ènìyàn tí kò dára. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Obi lórí ìròyìn Ibrahim Umar bu ọwọ́ lù lánàá ni wọ́n ti sọ wípé àgbélẹ̀rọ irọ́ ni wọ́n fi ń ṣe ìwà ìwara fún ipò. Wọ́n ní ilé ọjọ́ kan kò lè ṣú kí wọ́n má rí nǹkan kan sọ tako Peter Obi lórí ẹ̀rọ ayélujára bí wọn kò bá fi ẹ̀sùn kan Obi wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ẹbí rẹ̀. Wọ́n ní ó ń ṣe àtìlẹ́yìn fún àdàlúrú. Oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi ń kan Obi kí aráàlú lè máa fi ojú aburú wò ó láwùjọ nítorí ìmọ̀tara wọn nìkan. Èyí tí ó pani lẹ́rìn-ín jù ni àfiwé Obi pẹ̀lú ìdìbò orílẹ̀-èdè US tí wọ́n so papọ̀ pẹ̀lú ìgbésẹ̀ Donald Trump. Wọ́n ní èyí tí ń mú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan máa béèrè wípé ṣé pípe Obi ní Trump túmọ̀ sí wípé Tinubu jẹ́ Harris ni? Ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe àfiwé Obi àti Tinubu sí àwọn olùdíje ilẹ̀ United States gbọ́dọ̀ mọ̀ wípé ìyàtọ̀ gédégbé wà láàrin Trump àti Harris, pàápàá jùlọ ọwọ́ mímọ́, iṣẹ́ rere àtẹ̀yìnwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún iléeṣẹ́ ààrẹ láti máa ṣe irúfẹ́ àfiwé bẹ́ẹ̀ láti tàbùkù Obi ṣe àfihàn ìmẹ́lẹ̀ wọn lórí òṣèlú pẹ̀lú ìṣòro tí ìṣèjọba wọn ti dá sílẹ̀. Ọmọ Nàìjíríà ò gọ̀ láti tẹ́tí sí irúfẹ́ ète irọ́ bẹ́ẹ̀ tako Obi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ti bẹ̀rẹ̀ pínpín ohun amáyédẹrùn fún àwọn tí wọ́n rí ìjàmbá ẹ̀kún omi ní ìlú Maiduguri tí wọ́n ti ń gbé ní ìpàgọ́ Ogunléndé báyìí. Ẹ̀kún omi tí ó wáyé látàrí àkúnwọ́sílẹ̀ ibú omi Alau Dam ni ó sọ ènìyàn tí ó fẹ́ẹ̀ tó mílíọ̀nù 2 di aláìnílélórí káàkiri Maiduguri àti agbègbè rẹ̀. Pínpín tí ó bẹ̀rẹ̀ lónìí ní Bakassi Camp lójúnà Dambra ni wọ́n ti pín ohun èlò bíi kìlógíráàmù 25 àpò ìrẹsì, kátọ́ọ̀nù pásítà àti ẹgbẹ̀rún 10 náírà fún ọ̀kọ̀ọ̀kan. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Zulum fi ẹ̀hónú rẹ̀ hàn wípé àwọn tí kò ní ìjàmbá ẹ̀kún omi náà ti darapọ̀ mọ́ wọn ní ibi ìpàgọ́, èyí sì ń fa ìṣòro fún pínpín ohun èlò. Bí ó ti fi èròǹgbà rẹ̀ hàn lórí àtúpalẹ̀ àwọn agbègbè tí ẹ̀kún omi yìí ti wáyé láti lè dènà àwọn tí kò lẹ́tọ̀ọ́ sí ohun amáyédẹrùn. Ó ní àwọn ti parí gbogbo ètò láti mọ iye ènìyàn tí ìjàmbá yìí dé bá. Sínátọ̀ Kaka Lawan tó ń ṣaṣojú Borno Central gbóríyìn fún gómìnà lórí ìgbésẹ̀ oníkánmọ́kánmọ́ rẹ̀ láti ìgbà tí ìjàmbá yìí ti wáyé, bí ó ṣe darapọ̀ mọ́ gómìnà láti gbóríyìn fún gbogbo àwọn tí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn ohun amáyédẹrùn. Bákan náà ni ó rọ àwọn yòókù kí àwọn náà kún gómìnà lọ́wọ́ láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí ìjàmbá yìí dé bá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òṣèrébìnrin ilẹ̀ Nàìjíríà Àdùnní Adé ti ṣe àfihàn bí ó ṣe ń lo àkókò rẹ̀ nídìí iṣẹ́ àti ìtọ́jú àwọn ọmọ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé pẹ̀lú Hip TV Trending ni Àdùnní Adé ti yànnàná ìdí láti ṣe déédéé pẹ̀lú ìtọ́jú àwọn ọmọ àti iṣẹ́. Ó ní ọ̀rọ̀ ọmọ ni òun gbé síwájú iṣẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ ṣe pàtàkì, ọ̀rọ̀ ọmọ ni ó ṣe kókó jùlọ. Àdùnní ní ó ṣe pàtàkì láti lè pèsè àti tọ́jú àwọn ọmọ, kò ní fi ṣe irúfẹ́ iṣẹ́ tí òbí ń ṣe, ìbáà ṣe iṣẹ́ dókítà, òṣèré orí ìtàgé, kọ́lékọ́lé àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ènìyàn gbọ́dọ̀ wá ọ̀nà fi ṣe déédéé láàárín iṣẹ́ àti ìtọ́jú ọmọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.